Only Jesus TV. Olodo ni Maliki Musa kò mọ nǹkan kan. Ẹ wò èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o. Àwọn àáfàá kan ni wọ́n kóra jọ pọ̀ ni wọ́n sọ pé Maliki Musa pé lóòótọ́ ló mọ kéwú àmọ́ síbẹ̀ olódo ni kò mọ nǹkan kan. Nígbà tí àwọn àáfàá kan tí wọ́n ń gbóríyìn fún un pé ó nímọ̀ ó lóye, àáfàá wo ló wá sọ pé olódo ni pé kò mọ nǹkan kan. Ẹ wò ó nígbà tí Maliki Musa máa dá àáfàá yìí lóhùn ẹ wò ó ọ̀rọ̀ pèsè jẹ́ o. Mo fẹ́ jẹ́ kẹ́ wá dá sí ta lólódo nínú àwọn méjèèjì o. Ṣé àáfàá tó pèèyàn lólódo ṣé òun ni olódo ni àbí Maliki Musa gan tí wọ́n pè lólódo ni olódo? Nígbà tí a bá wo fídíò yìí tán ẹ máa lè rí ìdáhùn fún ìbéèrè yẹn. Ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral ó yá lókè lọ́hùn. Naam, salamu alaikum. Mo ń gbọ́ tí àwọn èèyàn kan, àwọn àáfàá kan, wọ́n ní ọmọ kan tó ń pè ní Maliki Musa pò nímọ̀. Ìmọ̀ báwo? Ìmọ̀. Ṣé kíyàn lè sọ èdè Lárúbáwá ní pé ó nímọ̀ ni? Mọ̀ ìtumọ̀ knowledge ni. Ìmọ̀ kọjá pé mò ń sọ Lárúbáwá. Knowledge. Ọmọ yìí ò ní ìmọ̀ kankan. Ó lọ kọ́ èdè. Ṣé nítorí èèyàn lè sọ English mi pé wà knowledgeable ni? Àìmọ̀ èèyàn tó jẹ́ Lárúbáwá tó gbọ́ Lárúbáwá láì lọ school. Ṣó mi pé ó nímọ̀ ni? Ẹ dákun ẹ ṣàtúnṣe. Ọmọ yìí ò ní ìmọ̀ kankan. Odó ló ń gbé káàkiri. Tó bá kó òun ní ìmọ̀ láti disprove Islam, kó máa bọ̀ lórí page mi tó bá ti dọ̀la. Salamu alaikum. Àwọn èèyàn kọ́kọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀, àwọn àfáà ni wọ́n sọ bẹ́ẹ̀. So next time wàá lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ẹ̀ tán jẹ́ àfáà. So kò bẹ́ẹ̀ kọ́ mu kó sọ pé àwọn èèyàn kan sọ pé since tó yẹ sí pé àwọn tó jù ẹ lọ wọ́n jù ẹ lọ lọ́jọ́ orí, wọ́n dẹ̀ jù ẹ lọ nímọ̀ nípa ẹ̀sìn àtèdè Lárúbáwá ẹ̀sìn tó ń ṣe yẹn. So wọ́n mọ̀ jù ẹ lọ, wọ́n dẹ̀ ti confirm ẹ̀, wọ́n dẹ̀ sọ. So wàá lo ẹ̀kọ́, ò ní sọ pé àwọn èèyàn kan sọ pé wàá ní àwọn àfáà wa sọ pé oye. That's number one. Ẹlẹ́kejì ni pé Allah sọ nínú Quran báyìí wípé inna anzalnahu Qur'anan arabiyyan la'allakum ta'qilun. Àwa la sọ Qur'ani kalẹ̀ lédè Lárúbáwá kẹ́ ẹ lè ṣe làákàyè. Ẹni tó bá mọ̀ nípa logic dáadáa ó máa understand wípé Allah sọ sísọ Qur'ani kalẹ̀ pẹ̀lédè Lárúbáwá, like sísọ Qur'ani kalẹ̀ lédè Lárúbáwá, jíjẹ́ èdè Lárúbáwá tí Qur'ani jẹ́, sísọ kalẹ̀ pẹ̀lédè Lárúbáwá, Allah sọ mọ́ ṣíṣe làákàyè. So gbogbo ìmọ̀ tó bá ti ń wá, gbogbo nǹkan tó bá ti ń ṣègbìyànjú sójú ọ̀nà tó ń lépa ẹ̀ láti fi ṣe làákàyè lójúpọ̀nà kan pàtó, ìmọ̀ ló ń wá yẹn. Tó bá ti wá acquire rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sìn, so ó ti nímọ̀ náà nìyẹn. So mo lépa láti nímọ̀ nípa èdè Lárúbáwá tó jẹ́ sí pé Allah fi sọ Kùránì kalẹ̀ tálà dẹ̀ so ṣíṣe làákàyè mọ̀, tó túmọ̀ sí pé ìgbà tí mo fi ń wá yẹn mò ń wá mọ̀, ìgbà tí mo ti wá mọ̀ mo ti nímọ̀ nìyẹn. So ìmọ̀ ni èdè Lárúbáwá náà. So but nǹkan tó ṣẹlẹ̀ bí ni pé o tún fi odò kan hàn, ó fa ìmọ̀ kan hàn, mí kan mọ̀. Ó ṣe fídíò tí ó pé 1 minute, ó dẹ̀ ti sáré fi odò ńláńlá ó ti fi hàn. Ó lè ṣe ìyàtọ̀ láàrin kéèyàn máa sọ èdè kan bíyàn sínú èdè àti pé kéèyàn kọ́ èdè, kéèyàn máa sọ èdè bí sẹ̀lẹ́kà, like wọ́n bí ẹ sínú ẹ̀ ni, àti kéèyàn kọ́ èdè. Ẹni tí wọ́n bá bí sínú èdè tó kàn bẹ̀rẹ̀ sí sọ kò nímọ̀, bọ́ ẹni tó bá kọ́ ó nímọ̀, nítorí pé ó máa láwọn principles kan tó máa fi guide ara ẹ̀ tó yẹ sí pé ẹni tó ń sọ gan kò ní ṣe làákàyè lọ síbẹ̀. So ìgbìyànjú àti ṣe làákàyè lọ síbẹ̀ yẹn gẹ́gẹ́ bí verse ṣe sọ, ẹ̀kọ́ kan ni mo tún kọ ẹ̀yẹn ó ti yé. So òun náà gangan ni ìmọ̀, ṣóyé báyìí nísìn. So bí ó ṣe jẹ́ nìyẹn. So gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n bí mi sílẹ̀ Yorùbá, mo kàn dàgbà, mo kàn rí pé mò ń sọ Yorùbá, a lè kà sí ìmọ̀. Ṣùgbọ́n tòun tí bí mo ṣe ń sọ Yorùbá yẹn gan, tí n bá tún wá lọ kọ́ Yorùbá, mo ti ń kọ́ mọ̀ nìyẹn, mo ti nímọ̀ náà. Tí bá wá mọ̀ mo ti nímọ̀ nìyẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ Lárúbáwá. So torí pé wọ́n bí sínú ilẹ̀ Lárúbáwá, so ó dẹ̀ dàgbà bẹ̀rẹ̀ sí sọ Lárúbáwá. So a lè sọ pé ó nímọ̀. But ọjọ́ tó bá ti lọ jòkó lọ kọ́ Lárúbáwá yẹn gangan fúnra rẹ̀ pẹ̀lú àwọn principles ẹ̀, ó ti nímọ̀ náà nìyẹn. So dìé mọ́wọ́ kó fi sí ọwọ́ òsì ẹ̀ kó má fi jẹun. So mi wá mọ̀ bóyá ó lè ju làákàyè lọ, because when I talk with logic. Àwọn òpè òdẹ̀ kí ń gbọ́yé, so ó lè tún gbé fáwọn àfà tí wọ́n rate mi yẹn kí wọ́n ṣàlàyé nǹkan tí mo mí ìfẹ́ tó bá yẹ pé lẹ́yìn náà bá tún ju ọpọlọ ẹ lọ. Ṣóyé fóònù mi rìn jẹ́ kí sáré gbé kọ́ mi náà. Ibn Taymiyyah tó ń pè ní Sheikhul Islam ó sọ̀rọ̀ kan nínú Iqtida'us Siratil Mustaqim, orúkọ ìwé kan ni. So ó ní inna nafsal lughatil arabiyyah, ṣe rí èdè Lárúbáwá gangan fúnra ara ẹ̀ mina din, it's part of our religion, this Islam. Nínú ẹ̀sìn wa ló wà, ẹ̀sìn kan lòun náà, ẹ̀sìn lòun náà.
oye wa ma'rifatuha fardun wajib kéèyàn dẹ̀ mọ̀ dandan ni ọ̀ranyàn tó jẹ́ tipátipá ni tó jẹ́ dandan ni ṣòye Ibn Taymiyyah àti ẹ̀túnṣe nǹkan bíbẹ̀ tó yà mí lẹ́nu ó lo word méjì synonyms ó wá kó méjì papọ̀ sínú ọ̀rọ̀ kan náà fárúdù ọ̀ranyàn wájib ọ̀ranyàn náà ni ó wá lo méjì papọ̀ láti fi kan ọ̀rọ̀ yẹn pa pé kó lè mọ̀ pé mo serious wa ma'rifatuha fardun wajib bó tẹ̀ yẹ sí pé nínú usulul fiqh wọ́n máa ń ṣe àtọ̀ láàrin fárúdù àti wájib nígbà mi but gbogbo ẹ̀ ń lọ lójú ọ̀nà pé nǹkan padà dandan náà ni oye anyway ó lo méjì láti fi kàn pa wa ma'rifatuha fardun wajib kéèyàn dẹ̀ mọ̀ ọ̀ranyàn ló jẹ́ so ó ti wà disqualified because o mọ èdè Lárúbáwá yẹn àwọn Lárúbáwá kan dẹ̀ máa ń sọ̀rọ̀ wọn máa sọ pé innamal mar'u aduwwun lima jahil ọmọ ènìyàn ọ̀tá nǹkan tí kò bá mọ̀ ló máa ṣe oye anyway má jẹ́ kí n lọ síbẹ̀ so Ibn Taymiyyah tẹ̀síwájú wípé wa ma'rifatuha fardun wajib kéèyàn dẹ̀ mọ̀ ọ̀ranyàn gan tó ṣe pàtàkì gan ni li anna fahmal kitabi was sunnah fardun nítorí pé kéèyàn lágbọ́yé Qur'ani àti hadith àti sunnah Muhammad ọ̀ranyàn ni oye wa ma la yatimmu alwajibu illa bihi fahuwa wajib Ibn Taymiyyah wá lo principle kan nínú àwọn ẹ̀dẹ́ ti rí pé lè kọjá èdè Lárúbáwá so I can identify pé principle lélẹ̀ so ọ̀rọ̀ Ibn Taymiyyah ni so but ìgbà tó sọ̀rọ̀ débi báyìí mo mọ̀ pé principle Islamic principle lélẹ̀ kì í sọ̀rọ̀ tiẹ̀ mọ́ ó wá lo principle kan nínú Islamic principle báyìí pé wa ma la yatimmu alwajibu illa bihi fahuwa wajib nǹkan tó bá jẹ́ sí wípé ọ̀ranyàn nílò láti fi wà fulfilled nǹkan tó jẹ́ ọ̀ranyàn ó wá nídìí nǹkan kan láti pé kí òun fúnra rẹ̀ nǹkan tó jọ̀ràn yẹn fúnra rẹ̀ kó lè wà fulfilled ṣe rí nǹkan tó need láti fi wà fulfilled yẹn náà òun náà ti dọ̀ràn yàn ọ̀kan nínú àwọn min al-qawa'id al-usuliyya nínú àwọn principles Islamic principles ni ṣe báyìí nísìn so tó dẹ̀ paradan fún àwọn tó ń bá lọ eléyìí ò tiẹ̀ lè relate pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ yìí ó jìnnà èmi àti ẹ̀kọ́ lájọ máa jòkó máa wá sí pé péjì àjọ máa ṣépè fúnra bí kájọ máa búra wa kájọ máa sọ story ilé ayé ara wa so èmi ò ráyè gbogbo náà gbogbo jágbàjàgbà yẹn ṣóyé nǹkan kan lèmi kàn máa ṣe fún ẹ so because I am bigger than mo ti big kọjá gbogbo yẹn so kí n máa jòkó tì yín irú ìwọ máa tẹ̀ wá jòkó tì ìwọ no na makai oye so nǹkan tí mo kàn máa ṣe ń sìn ni pé nǹkan tí mo kàn lè ṣe ni pé wẹ́ ó lè tó bá ṣù ọ̀fẹ́ pò onímọ̀ jáde lójú screen ṣàlùwàlá kò dẹ̀ ka Suratul Fatiha ṣé wọn pé mi sọ pé kò sọ Lárúbáwá mi sọ pé kò jòkó kò wá sọ Lárúbáwá 5 minutes no àbí kò sọ Lárúbáwá no so àwọn tí mo dẹ̀ ti fún ní challenge mi ìfìgbà kan sọ fún wọn pé ó yẹ ẹ sọ Lárúbáwá 2 minutes kí ilé mọ̀ pé gbọ́ Lárúbáwá no láti fi confirm bóyá wọn nímọ̀ àbí wọn nímọ̀ nǹkan tó máa sọ fún wọn náà nìyẹn so tó bá ṣù ọ̀fẹ́ pò onímọ̀ ṣàlùwàlá lójú screen báyìí kí n rí kó o dẹ̀ ka Suratul Fatiha fún gbogbo ayé so guy tí rí lójú screen yẹn so because I don't even like to mention his name so because ó máa ń like smello get so bó ṣe jẹ́ nìyẹn so tiye so wa ma la yatimmu alwajibu illa bihi fahuwa wajib nǹkan tó bá jẹ́ sí pé dandan ni kí ọ̀ranyàn ni láti fi wà fulfilled nǹkan yẹn náà ti di ọ̀ranyàn so bẹ́ẹ̀ ló ṣe jẹ́ nípa ọ̀rọ̀ èdè Lárúbáwá Ibn Taymiyyah àlélẹ́yìn òkè tún ṣàwọn àfáà yín ilẹ̀ Yorùbá o oye báyìí so buwa náà láti gbọ́ báyìí so èèyàn ẹ sáré bá mi wo fídíò ìkẹ́ tó máa lọ. Ọlọ́run ní pé àwẹ̀ ta ní kẹ́yìn nígbà a ṣe lọ́rọ̀ yọ̀ fún yín gẹ́gẹ́ bá a ṣe lọ́rọ̀ yọ̀ fáwọn tó ṣíwájú yín lórí ohun yẹn ní Bíbélì Jeremiah chapter 36 verse 9 ó ní in the 9th month wọ́n ní inú oṣù kẹsàn-án of the 5th year of Joachim ní ọdún karùn-ún Joachim son of Josiah ọmọ Josiah king of Judah ọba Judah. Ìyàtọ̀ sí àwọn àlàyé tí mo ti ṣe síwájú táwọn notice pé ọmọkùnrin yìí kò tiẹ̀ understand àgbékalẹ̀ òyìnbó tó wà nínú Jeremiah 36 verse 9 yẹn ẹ̀yẹ́ tó wò lẹ́ẹ̀kan sí. wọ́n ní inú oṣù kẹsàn-án of the 5th year of Joachim ní ọdún karùn-ún Joachim son of Josiah ọmọ Josiah king of Judah ọba Judah. ẹni pé kò understand it like ẹ wọ́n ṣe ń kà in the 9th month ní oṣù kẹsàn-án of the 5th year of Joachim ní ọdún karùn-ún Joachim àwọn ìpò ìjọ ọ̀sìnwì kò understand it àtọ̀ ẹgbẹ́ òyìnbó ẹ̀dọ́ kò rí tú like kò understand English yẹn àtọ̀ wípé in the 9th month of the 5th year of Joachim kò tú lágbọ́yé wípé ó understand àgbékalẹ̀ yẹn like kò rí tú kò yé sí wípé nǹkan tó sọ ni pé in the 9th month of the 5th year of Joachim ní ẹni pé ní oṣù kẹsàn-án ní ọdún nígbà tó ti pé ọdún karùn-ún tí Joachim ti wà lóye kò gbọ́ yé lọ síbẹ̀ and I'm very sure tútù wò again. wọ́n ní inú oṣù kẹsàn-án of the 5th year of Joachim ní ọdún karùn-ún Joachim son of Josiah
ọmọ Josiah king of Judah ọba Judah. ó clear bàjẹ́ tó gbọ́dọ̀ pé àwọn people yìí kò struggle like they are struggling so hard to defend Islam, to defend Allah, to defend Muhammad, to bá ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ bó ṣe ń struggle láti bẹ̀sẹ̀ ẹlẹ́sìn jẹ́ bẹ́ẹ̀ náà struggle láti defend ẹ̀sìn Allah. In fact, in short, sincerely speaking, ọ̀rọ̀ àwọn people yìí anyway tẹ bá lẹ ẹjọ́ dànù soldiers wà bí. wọ́n ní inú oṣù kẹsàn-án of the 5th year of Joachim ní ọdún karùn-ún Joachim son of Josiah ọmọ Josiah king of Judah ọba Judah. wá gba ilé ìkó tó lọ since tó jẹ́ sí pé Allah sọ wípé inna anzalnahu qur'anan arabiyyan la'allakum taqilun. Allah sọ sísọ̀kalẹ̀ kùránì lédè Lárúbáwá ó so mọ́ pé torí kéèyàn lè ó sọ reason yẹn ni pé kéèyàn lè ṣe làákàyè ẹ̀sìn yẹn. So definitely ó sọ pé ìwọ ò ní oore ọ̀fẹ́ láti ṣe kíni láti kọ́ èdè Lárúbáwá yẹn. So kò yí ẹ o mọ̀ kí tó máa sọ̀rọ̀ o kò sí nǹkan tó gbé ọ tó yí ẹ ń bẹ̀ òye tó túmọ̀ sí pé Allah sọ fún ẹ indirectly pé o ò ní làákàyè ẹ̀sìn yẹn oye so táwa tá bá kọ́ èdè yẹn tá bá ti ń ṣe làákàyè látara pé a kọ́ èdè yẹn gẹ́gẹ́ bá la ṣe sọ tá bá ti ń ṣe làákàyè ẹ̀sìn yẹn you are nowhere to be found. So o sí level àwọn tó lè máa sọ̀rọ̀ so yé báyìí so o kéré gan o wẹ́ ó dẹ̀ bí lò. tó pẹ̀lú gbogbo atótónu àti gbogbo ohun tá a ti gbọ́ lẹ́nu àfáàyè àti Maliki Musa ẹjọ́ tá wà lólódò báyìí o ta lólódò báyìí ẹjọ́ ẹ jẹ́ ká dá sí i ṣe mọ̀ pé nǹkan téèyàn ò bá mọ̀ ó máa ń ṣàgbà èèyàn so ẹ jẹ́ ká dá sí i ká jọ kẹ́kọ̀ọ́ yóò dára fún ẹ bá wa láìkí fídíò yìí bákan náà kí ẹ bá wa ṣíà ẹ bẹ́ẹ̀ ṣe ń kọ́mẹ́ǹtì á tún padà wá ní àlàáfíà.